Ó dàbí ẹni pé àsìkò tó tí àwọn agbófinró orílẹ̀-èdè yóò bẹ̀rẹ̀ sí máa lọ ṣàbẹ̀wò àwọn ilé ìjọsìn aláṣọ funfun Kìrìsìtẹ́nì torí pé nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní agbára o. Kí nìdí ni pé tẹ́ bá lọ wo gbogbo àwọn ilé ìjọsìn yìí, wọ́n máa ń kìdí bọgbó ni bí wọ́n ó sún métí odò àbí wọ́n ó sún mọ́bi tí ó ṣàjẹ́ inú igbó. Kí nìdí tá a fi sọ pé ìjọba gbọ́dọ̀ máa wó àwọn ilé ìjọsìn ni pé pásítọ̀ kan ló pa ọ̀dọ́mọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ògúnṣìnkankan Quadri. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ẹ wá nǹkan fìdílé, á ṣàlàyé ẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wo alàgbà tẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí, pásítọ̀ tẹ́ ń wò yìí àti arákùnrin tẹ́ ń wò yìí. Pásítọ̀ yìí ló pa arákùnrin yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tá a rí. Lẹ́yìn ẹ̀, nínú tá a wá ń gbọ́ ni pé pásítọ̀ yìí àti ọmọ rẹ̀ àwọn ni wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ láti pa arákùnrin yìí. Báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an? Ẹ wá nǹkan fìdílé, ẹ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ náà. Lọ́jọ́ tí arákùnrin tí ó jẹ́ Ọlọ́run nípè lọ́nà èrò, arákùnrin gbéra kúrò lọ́dọ̀ ọ̀rẹ́bìnrin rẹ̀. Ó dágbére fún ọ̀rẹ́bìnrin rẹ̀ pé òun lọ sí ṣọ́ọ̀ṣì. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́bìnrin yìí ó sì mọ alàgbà yìí. Arákùnrin Quadri yìí ó gba ọ̀dọ̀ pásítọ̀ yìí lọ ní Òkòkòmaìkò nípínlẹ̀ Èkó. Bó ṣe dé ọ̀dọ̀ alàgbà, àlọ rẹ̀ ni wọ́n rí o, wọn ò rábọ̀ rẹ̀. Látìgbà tá à ń sọ yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá arákùnrin, wọ́n wá wọn ò rí. Arábìnrin yìí ó pe alàgbà pé dádì, ọ̀dọ̀ yín ni lágbájá lóhùn ń bọ̀, kí ló ṣẹlẹ̀? Àlọ ẹ̀ lárí àrábọ̀ ẹ̀ àti ìrí nílé. Alàgbà ní lóòótọ́ ló wá sọ́dọ̀ mi ṣùgbọ́n ó ti kúrò lọ́dọ̀ mi o, ìmọ̀ bí ó lọ o. Lẹ́yìn èyí ni wọ́n kò mọ́ wíwá arákùnrin yìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní wá, wọ́n wá. Ọ̀rọ̀ yìí dọ́dọ̀ àwọn agbófinró. Ẹ sì mọ̀ pé àwọn agbófinró wọn ó ṣiṣẹ́ tiwọn, tí wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn tó bá ti jẹ mọ́ irú nǹkan báyìí, àwọn agbófinró ó tú désàlẹ̀ kòkò. Ẹ̀yin yẹn ẹ wá nǹkan fìdílé. Àwọn agbófinró gbìyànjú o, wọ́n ṣèwádìí. Nígbà tí wọ́n ṣèwádìí pé ibo ló wọlẹ̀ sí, àlọ́dọ̀ pásítọ̀, ọ̀rẹ́bìnrin rẹ̀ ó ṣàtakú pé ọ̀dọ̀ pásítọ̀ ló lóun ń lọ, ibẹ̀ ló lọ tá à ti rí mọ́. Àwọn agbófinró wọ́n na ọgán pásítọ̀ o. Nígbà wọ́n na ọgán pásítọ̀, wọ́n tún mẹ́lòmíì, wọ́n tún kó àwọn kan náà mọ́ nílé ìjọsìn náà. Nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yin wọ́n, ọ̀kan nínú wọn jẹ́wọ́ pé àwọn làwọn pa arákùnrin Ògúnṣìnkankan Quadri yìí o. Nígbà tẹ́ wá pambo ló wà, arákùnrin tẹ̀síwájú, ó tún jẹ́wọ́, ó ní àwọn ẹ̀yà ara rẹ̀ kan àwọn ti tà jáde, tó jẹ́ pé ara ẹ̀ tó kù ẹ̀gbẹ́ ilé ìjọsìn gangan làwọn sin sí. Ẹ̀gbẹ́ ilé ìjọsìn kí ni o? Ẹ̀gbẹ́ ilé ìjọsìn làwọn sin sí ní Òkòkòmaìkò. Báyìí ni arákùnrin Quadri bó ṣe di ẹni àná. Ǹtọ́ a ṣe á lè mọ̀ níbẹ̀ ni pé ibi tí ọ̀rọ̀ náà ti wá le ni pé wọ́n wo orí fóònù ọ̀gbẹ́ni yìí, wọ́n rí pé kó tó di pé ó fi owó ṣọwọ́ sí alàgbà yìí tí í ṣe 1.5 million naira, ó sẹ̀ǹdì ẹ̀ sí pásítọ̀ yìí. Wọ́n tún wá wò, wọ́n tún wá rí pé wọ́n tún transfer owó míì náà ẹ̀wẹ̀, wọ́n tún transfer rẹ̀ sínú àkáǹtì ọmọ alàgbà tí í ṣọmọ pásítọ̀ yìí. Wọ́n tún transfer owó náà sí ibi ọ̀rọ̀ tí wá dàpọ̀ nù. Bọ́rọ̀ ṣe rí rèé o, ibi ọ̀rọ̀ náà dé dúró rèé. Ǹtọ́ a ṣe á lè mọ̀ nínú ọ̀rọ̀ ni pé kí ló dé bá a ṣe fẹ́ ọ̀rọ̀ Abdulrahman bá a ṣe fẹ́ lójú. Kí ló dé tá a fẹ́ ti alàgbà yìí lójú tó pa ọmọ ọlọ́mọ ní Òkòkòmaìkò. Ẹ̀yin ìjọba wa, àsìkò tó tẹ́ bẹ̀rẹ̀ sí máa lọ sílé àwọn ìjọsìn aláṣọ funfun yìí, torí pé tẹ́ bá lọ wò wọ́n dáadáa, ọ̀pọ̀lọpọ̀ wọn ṣọ́ọ̀ṣì wọn sábà sí nígboro, bíi kí wọ́n múlé ságbo ọ̀gẹ̀dẹ̀, bíi kí wọ́n múlé sínú ẹgbẹ́ odò, bí wọ́n sá múlé wọn ó ti dìbò gbó. Kí ni wọ́n ń ṣe? Kí ló ń ṣẹlẹ̀ gan tó jẹ́ pé ilé ìjọsìn tiwọn inú igbó ni wọ́n máa kìdí bọ̀ bí agbo ọ̀gẹ̀dẹ̀ bí etí odò? Kí ló fà á? Kí ló ṣẹlẹ̀? Kí ló sápamọ́ bẹ́ẹ̀? Eléyìí la fẹ́ jẹ́ kí wọ́n ṣàlàyé fún gbogbo ayé, pàápàá jùlọ àwọn tí wọ́n ní ilé ìjọsìn yìí, àwọn olùdásílẹ̀ rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló fà á gan? Ibi ọ̀rọ̀ náà dé dúró rèé o, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ibi wọ́n ti ń pààyàn pọ̀ o, kọ́ba elédùà kó là wá ni o, àní rìnnà sí o. Eléyìí tó wá ẹ̀kọ́ tá a tún fẹ́ ká kọ́ níbi eléyìí ni pé gbogbo ẹ̀yin tẹ́ bá ti jáde tẹ́ lọ ibì kan, ẹ máa sọ fáwọn èèyàn yín pé mò ń lọ ibi báyìí, mò ń lọ ibi báyìí, mò ń lọ ibi báyìí o.
torí ìdí èyí bí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì ó kàn lọ yóò lọ àlọ lámilámi tí wọn ò ní rábọ̀ ẹ̀ mọ́, wọn ò sì ní mọ ibi wọn ó wá sí. Kò jù báyìí lọ. Ojúlówó ọmọ Yorùbá èyí tá a tún mú wá fún yín rèé o. Ó dàbọ̀ ná.